ó ń rúgbó bọ̀ gómìnà Oke-Ọya yìí láwọn ò ní kó oúnjẹ lọ sáwọn ìpínlẹ̀ míì mọ́ o. ìṣòro àìtóúnjẹ àti ọ̀wọ́ngógó ọjà tó gbòde kan lórílẹ̀‐èdè yìí ti gba ọ̀nà míì yọ báyìí pẹ̀lú bí gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Umar Bago ṣe pàṣẹ pé láti àsìkò yìí lọ kò sáàyè fáwọn èèyàn ìpínlẹ̀ míì láti wá ra ọjà tàbí oúnjẹ láti ìpínlẹ̀ Niger tóun ṣàkóso mọ́. Ó níjọba òun yóò gbẹ́sẹ̀ lé irúfẹ́ oúnjẹ tàbí ọjà bẹ́ẹ̀ lẹ́yẹ òsọ̀kà ni. Gómìnà Bago sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí ìjọba rẹ̀ ń gbé látàrí báwọn èèyàn ìpínlẹ̀ náà ṣe ń ṣe ìwọ́de àti ìfẹ̀hónúhàn nípa ọ̀wọ́ngógó ọjà àti oúnjẹ tó ń bá wọn fínra. Ẹ ó rántí pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn ìpínlẹ̀ náà ti ṣe ìwọ́de tako bí gbogbo ọjà àti oúnjẹ ṣe gbówó lórí nílùú tí àtijẹ àtimú sì di akitiyan fún wọn, èyí tó mú kí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo gómìnà náà àti ààrẹ Bọ́lá Tinubu láti wá nǹkan ṣe sí i. Wọ́n ṣe ìwọ́de lọ́jọ́ ajé Monday tó kọjá àti lọ́jọ́rú Wednesday tó tẹ̀lé. Nínú fídíò kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára níbi tí gómìnà náà ti sọ̀rọ̀, ó ní àwọn èèyàn kan ni wọ́n lọ ń sọ ọ̀rọ̀ tí kìí ṣe òótọ́ fáwọn aráàlú, èyí tó ń bí àwọn èèyàn nínú tí wọ́n fi bẹ̀rẹ̀ ìwọ́de. Tẹ́ ẹ bá ń tọ ọ̀nà márosẹ̀ Èkó sí Àbújá, ẹ máa rí ọ̀gọ̀ọ̀rọ̀ tírélà tí wọ́n tò tẹ̀léra wọn lọ sí apá Òkè-Ọya, bóyá kí wọ́n gba ọ̀nà Minna tàbí Lambata kọjá sí Saki Power kí ìrìn àjò náà lè yá wọn àti láti dín ìnáwó epo kù. Èyí làwọn kan rí tí wọ́n fi ń sọ fáwọn aráàlú pé ìjọba wa ti fẹ́ máa kó àwọn oúnjẹ pamọ́. Wọ́n ní oúnjẹ ń wọlé bọ̀, àwọn ọkọ̀ àjàgbé ń kó oúnjẹ wọ̀lú Minna, àmọ́ níṣe là ń lọ kó pamọ́ síbì kan. Láti àsìkò yìí lọ, àwọn tírélà tí wọ́n fẹ́ wá kó oúnjẹ tàbí ra oúnjẹ nípìnlẹ̀ wa kò gbọ́dọ̀ wọlé mọ́, torí a ti fòfin de oúnjẹ títà fáwọn èèyàn ìpínlẹ̀ míì báyìí. A ò fẹ́ rí àwọn olókoòwò oúnjẹ kí wọ́n máa lọ káàkiri àwọn ọjà wa láti ra ọ̀pọ̀ oúnjẹ jáde mọ́. Ní gbogbo ìjọba ìbílẹ̀ àti ìletò gbogbo, ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ti ìpínlẹ̀ míì wá kó oúnjẹ níbí mọ́. Ẹnikẹ́ni tá a bá gbámú tó bá ṣe bẹ́ẹ̀, a ti pàṣẹ fáwọn ọlọ́pàá kí wọ́n gbẹ́sẹ̀ lé ọkọ̀ àti oúnjẹ inú rẹ̀, kí wọ́n fi páńpẹ́ òfin gbé wọn, kí wọ́n sì há oúnjẹ náà fáwọn aráàlú lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni gómìnà Bago pàṣẹ o. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.